ọlọ́ni ẹ bá wọn jà ẹ jà wọn lógun wa khuzuhum kẹ́ mú wọn lẹ́rú wa zuruhum kẹ́ tilẹ̀kùn mọ́ wọn mọ́lé ẹ séde mọ́ wọn ẹni wọn gbọ́dọ̀ lọ ọjà wọn gbọ́dọ̀ lóko wọn gbọ́dọ̀ lọ ọjà ẹ tilẹ̀kùn mọ́ wọn ẹ gbọ́dọ̀ jáde agbọ́dọ̀ ní yíta ẹ séde mọ́ wọn. àwa mùsùlùmí lálẹ́tọ́ àti ṣe kèfèrí mọ́lé kì í ṣe kèfèrí ni ó lẹ́tọ́ àti ṣe wa mọ́lé. wakihudu lahum kullu mursadin bí tó bá ti bá wọn ẹfìdí wọn gúnlẹ̀ síbẹ̀ bá wọn ní bòbá tán fa pamọ́ sí ẹ̀dì wọn bẹ̀ ẹ̀dì wọn mọ́ bẹ̀ ẹ tilẹ̀kùn mọ́ wọn bẹ̀ ntọ́lọ́ sọ náà kúrò nínú. mo fi sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ mi pé n tó yẹ kẹ́ ṣe tẹ́ ẹ̀ bá ṣe lórí ẹnìkan tẹ́ni ẹnìyẹn yóò ṣe tiẹ̀ yóò ṣe nǹkan ẹ̀ máa fún fẹ́yìn o ohun tó yẹ kẹ́ ṣe fún yàn tẹ́ ẹ̀ bá ṣe òun ó ṣe tiẹ̀ fún yín o ẹni tó yẹ kẹ́ àrẹ́sì ẹ̀ tẹ́ ẹ̀ bá àrẹ́sì ẹ̀ òun àrẹ́sì yín. Yorùbá ní àìtètè mólè olè mólókù abẹ́kọ́ olè ó mú yín tí ibi tí wọ́n pe olè tó lè tó ń pe olè lólè tó ń pe oníkan lólè oníkan ni wọ́n mú. òun lọ ra àwọn kèfèrí násàrù kan làkà fún yín tẹ́ẹ̀fù mọ̀ pé ogun kájagun ó ń bẹ́ẹ̀ lẹ́nu Islam. ẹ jọ̀ọ́ ẹ má bínú o ta ni olè ta ni olóko jẹ́jẹ́ wa ni a wà ní orí ilẹ̀ wa àwọn bàbá wa ń ṣe nǹkan wọn ẹ wá gbé ẹ̀sìn Islam wá ẹ wá ní Allah yìí náà ni Ọlọ́run Olódùmarè àwọn bàbá wa wá gbà yín tọwọ́ tẹsẹ̀ báyìí ẹ ti fẹ́ fi ẹ̀sìn Islam ẹ ti fẹ́ fi gba ilẹ̀ lọ́wọ́ wa ẹ wá ń pè wá ní olè ní orí ilẹ̀ wa ẹ ń pè wá ní kèfèrí ní orí ilẹ̀ wa èèyàn ọmọ kóòtù òjíire ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ẹ rí nǹkan tí àwọn àáfàá yìí àwọn Fúlàní tí wọ́n ń sọ fún àwọn èèyàn nínú mọ́ṣáláṣí òun lẹ̀ ń gbọ́ yìí o wípé kí wọ́n séde mọ́ wa kí wọ́n tì wá mọ́lé kí wọ́n máa pa wá níbikíbi tí wọ́n bá ti rí wa ẹ mọ̀ pé tí wọ́n bá ti séde mọ́ wa tí ebi bá pa àwọn ẹni yẹn wọ́n á ní a ti gbà láti ṣe mùsùlùmí tí ẹ bá kọ̀ tí ẹni ẹ ò ṣe faktuluhum torí nígbà tá à ń ka àwọn ááyà yìí àwọn kan ní ìtúkùtù ní àwọn ms bàbá ń tù ìtúkùtù lólówó èkó ń tú tó bá ń tú ó máa ń fi yọ sí òun náà lẹ́yìn náà ń gbọ́ láti ẹnu àwọn àáfàá yìí pé gẹ́lẹ́ bó ṣe rí la ṣe ń sọ ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn Fúlàní ni àwọn àáfàá tẹrí yìí Fúlàní ni wọ́n mi ò mọ nǹkan tí ìjọba ń ṣe torí ìjọba ló yẹ kó ti máa fi ìyà jẹ àwọn àáfàá yìí torí ó yẹ kí àwọn ìjọba ti máa kó àwọn àáfàá yìí kí wọ́n ti máa kó wọn sẹ́wọ̀n nǹkan tí wọ́n fẹ́ ṣe fún àwa ọmọ kóòtù òjíire òun lẹ̀ ń gbọ́ yẹn o tẹ́ ẹ bá kọ̀ tí ẹ ò tètè react nsìn wọ́n á padà ṣe tí wọ́n bá ti rí pé àwọn ti pọ̀ jù yín lọ wọ́n ní àwọn mùsùlùmí àwọn ni àwọn lẹ́tọ̀ọ́ láti tì yín mọ́lé láti séde mọ́ yín láti pa yín pé nǹkan tí Allah àwọn sọ nínú Quran yẹn Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Ọlọ́run ló dá wa sí orí ilẹ̀ wa ló fún wa ní àṣà àti ìṣe wa ló ṣe wá ní ẹlẹ́bọ ó fún wa ní èdè wa tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ kò ní bá wa sọ èdè Lárúbáwá ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jí tẹ́ ẹ bá kọ̀ tí ẹ ò tètè jí kẹ́ ẹ tètè padà sí di nǹkan tí wọ́n ń ṣe nílé yín kẹ́ ẹ dẹ̀ lé àwọn ará bí ìdánù kúrò lórí ilẹ̀ wa àwọn ọmọ tá a bá padà fi sílẹ̀ lọ́la wọ́n á padà gba ilẹ̀ lọ́wọ́ wọn wọ́n á padà kó wọn lẹ́rú ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn jàǹdùkú ni ẹ̀sìn àwọn ajagunbalẹ̀ ni ááyà tí àáfàá yìí kà ó wà ní Suratu Tauba verse 5 ó ní nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán
ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn, ẹ mú wọn, ẹ séde mọ́ wọn, kí ẹ sì bàdè wọ́n ní gbogbo ibùba. Tí wọ́n bá sì ronúpìwàdà, tí wọ́n ń kírun, tí wọ́n sì ń yan sàká, ẹ yàgò fún wọn lójú ọ̀nà. Dájúdájú Allahu ni aláforíjì, aláàánú jùlọ. Ìtumọ̀ ẹ̀ ni wípé wọ́n ṣetán láti máa séde mọ́ wa, kí wọ́n máa pa wá, kí wọ́n máa tì wá mọ́lé tá a fi máa di mùsùlùmí. Ni mo fi ń sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ dìbò yan olórí, ẹ rò dáadáa. A ní láti máa ṣe ancestral DNA fún àwọn tá a bá fẹ́ yàn, ká máa rí wípé àti àwọn baba ńlá wọn ọmọ kóòtù òjíire ni wọ́n. Tá a bá lọ dìbò fún mùsùlùmí tó lọ jẹ́ Fúlàní, gbogbo àwa ọmọ Yorùbá ló máa kó sẹ́wọ̀n, wọ́n máa séde mọ́ wa títí tẹ́ ẹ fi máa di mùsùlùmí. Gbogbo nǹkan tó máa ṣe ló wà nínú ìwé wọn, òun là ń kà fún yín pé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ẹ jí ẹ má sùn, ẹ padà lọ sí ilé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.